Koiki Media bringing the work closer to your doorstep. Òní ni ogúnjọ́ oṣù kẹfà tí ó jẹ́ ọjọ́ kẹrin ní ọdún Egungun festival ti ìlú Ṣakí. Ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí a ti mú ọdún Egungun tó jẹ́ ìṣẹ̀ṣe làmúwá fún wa lójú amóhùnmáwòrán ti Koiki ní ọjọ́ tòní. Ẹ̀rí pé mo sọ fún wa ní ọjọ́ ìjẹrin pé gbogbo bá ṣe ń lọ ní ìlú Ṣakí náà ni a ó máa mú ètò náà fún wa ní ọlọ́kan-ò-jọ̀kan báyìí. Ní alẹ́ yìí tá a wà yìí a wà ní ibi tí àwọn Egungun tí wọ́n ṣe ṣe ọdún lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Egungun náà ó máa padà wá ọlọ́júbà ní àgbẹ̀dẹ níbi tí ọjẹ́ orírun níbi tí Ògún láká yóò sùn mọ́lẹ̀ níbi tó ti wọlé ilé àgbẹ̀dẹ ń bẹ̀ ló lọ ọlọ́júbà ń bẹ̀ yóò padà síbi tí a wà yìí. Láti bẹ̀ a ó padà lọ sí ààfin bàbá wa kábíyèsí tó jẹ́ ti Ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí báyìí. Nígbà tí mo fẹ́ kájọ dé àgbẹ̀dẹ náà báyìí. Màá ní orí ọ̀fẹ́ láti fi àgbẹ̀dẹ náà hàn wá. Tí ẹ bá wo ìlú Ṣakí ẹbí wa ṣe kí oríkì ìlú Ṣakí ibi tí Ògún lákàyé ibi tó wọlé sí ibẹ̀ náà la wà yìí. Tẹ́ bá wò ẹ rí i pé àwọn irinṣẹ́ Ògún òun náà lẹ́ ń wò yìí lọ́dọ̀ àwọn bàbá wa. Ọkọ́, àdá, oríṣiríṣi àwọn nǹkan tí a fi ń roko tó ń ṣiṣẹ́ àgbẹ̀ tí àgbẹ̀ fi ń jẹun tí àwa ọmọ ènìyàn fi ń jẹun lónìí. Ẹ rí i pé a sọ pé àwọn àgbẹ̀ àwọn ẹgbẹ́ a sọ pé nílẹ̀ Kóòtù Òjíire àgbẹ̀ iná ló lásìkò yìí. Látayébáyé ni tí ò bá sí àgbẹ̀ kò sóúnjẹ. Ṣùgbọ́n kí àgbẹ̀ kó tó roko kí ló fẹ́ fi roko òun rèé o. Ọkọ́ rèé, àdá rèé, ẹ ti rí i. Àṣẹ wá wo eléyìí òun là ń pè ní àníkúrá, èyí tí a bá sọ dòrò sódò nínú kẹ̀ǹga táàrí dòrò mọ́. Eléyìí òun ni ó ń wá aláwárí tí ó fi gbé e jáde síta pé ohun tẹ́ ẹ sọnù sínú odò òun rèé o. Òun ẹ̀yin tẹ́ ẹ mọ alúkúrá
tẹ́ ẹ̀ mọ ohun tá à ń pè ní àwárí lọ̀kọ̀nú odò òun rèé o olóòótọ́ rèé tí ń wà nǹkan nínú odò eléyìí la fi ń wọ́ koríko ńlẹ̀ bóyá ìdọ̀tí tá a bá roko tán òun lẹ̀ ń wò yìí ṣe ti rí báyìí ẹ jẹ́ ìpadà sí ààfin bàbá wa kábíyèsí lọ́hùn-ún lójú ọjà ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ. àwa tí a wà ní orí ìlà ní ọjọ́ ìjẹta ìjẹrin pàápàá jùlọ ìjẹta níbi tí a ṣe ṣọdún Egúngún tí a ti bẹ ẹran fún ìlú tó jẹ́ ètùtù oríta tí a wà yìí tẹ̀ ń wo roundabout yìí ibẹ̀ náà ni ó ń jẹ́ Ògìdìgbó níbi tí Ògún lákàáyé èmi tó wọlé sí tá a fi ń pè ní Ṣakí ilé Ògún ọ̀rọ̀ kin àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà àjèjì kì í bá wa gà sábàrí tẹrú tọmọ iná ní bá wa bológun ó ní bó bá dọjọ́ eré ẹ̀rẹ́ ní sólógun bó bá dọjọ́ ìjà ẹ̀rọ ní sàṣàbàrí àṣàbàrí ò kọjá bẹ́ẹ̀ náà ni ológun ò kárẹ́ wọ́n ní béèrè wò kó o tó wọ̀ ló Ṣakí kò mọ̀ bá ṣá kíjokíjo. Koiki Media bring the work closer to your doorstep. Bó bá ṣe ń lọ ní gbogbo ìlú létòlétò láàmú mú wá fún yín ẹ wò ó. Eléyìí ni èlùbọ́ tí a pè ní ẹ̀gẹ́ òun lẹ̀ ń wò yìí o èlùbọ́ iṣu òun lẹ̀ ń wò yìí Ṣakí náà ló ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí tẹ́ ẹ bá wò àgbàdo rèé ọkà bàbà náà ń bẹ oríṣiríṣi ọjà pátápátá tó jẹ mọ́ àwọn ọjà tó jẹ́ pé àwọn ọjà wọ̀nyí tó jẹ mọ́ nípa nǹkan àgbẹ̀ nǹkan ọ̀gbìn Ṣakí lónìí lóòótọ́ ó wà láwọn ìlú mìíràn káàkiri ṣùgbọ́n gbòógì ìlú tó ní àwọn nǹkan ọ̀gbìn wọ̀nyí Ṣakí ni mo tún bọ̀ ẹ jẹ́ ń dé ibi tá à ń lọ ń bẹ̀. ṣé ẹ tún ti rí i báyìí ẹ tún ti rí i eléyìí ni iṣu ìkókóró èlùbọ́ ìkókóró rèé o ẹ̀yin tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń wò pé èlùbọ́ wo ni wọ́n pè ní ìkókóró òun rèé o ìkókóró rèé ṣé ẹ ti rí i báyìí mọ́ mi ẹ kú ọrọ̀ ajé ṣé ẹ tà mọ̀ màmá ẹ wo èlùbọ́ yìí bẹ́ẹ̀ bá fẹ́ rà á àbí tẹ́ ẹ fẹ́ tà èló lẹ fi ń tà báyìí. 10,000 naira. ẹ gbọ́ ẹgbẹ̀rún mẹ́wàá iná ni iṣu èlùbọ́ ìkókóró àbọ̀mọ́ tó bá jẹ́ èlùbọ́ pákí èló ni. ṣé ẹ ti rí àwọn èyí tó wà nínú abọ́ kéékèèké yìí 1,000 naira ní ẹgbẹ̀rún kan mọ̀mọ́ ọkà bàbà yìí. 700. ike rẹ̀ yìí 700. ike yìí tẹ̀ ń wò yìí àpò mẹ́ta àbọ̀ àbí àpò mẹ́ta àbọ̀ iná ni èyí tẹ̀ ń wò yìí mọ̀mọ́ mo rí pé ẹ lọ èlùbọ́ ìkókóró yìí ẹ tún wá lọ tẹ́ pé èyàn lè mọ rò ó jẹ báyìí tó ẹ gbọ́ ike èlùbọ́ 1,000 ẹ̀yin ọmọ kóòtù òjìrè níbo là ń báyé lọ báyìí mọ́mì mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ǹjẹ́ tẹ́lẹ̀ ṣé bí ẹ ṣe ń tà á bọ̀ nìyí. bẹ́ẹ̀ ká ń ta tẹ́lẹ̀ o tẹ́lẹ̀ yìí ta pé 10,000 yìí àyè tà ju 5 lọ. 5,000 ẹgbẹ̀rún márùn-ún. olú pákítà pé 1,000 yìí tẹ́lẹ̀ àpò méjì àbọ̀. ẹ gbọ́ àpò méjì àbọ̀ iná nírú pákí tí wọ́n pè ní ẹgbẹ̀rún kan tí ń ṣe 1,000.
mọ̀mọ́ mi ọkà bàbà yìí tẹ́ pè ní àpò mẹ́ta àbọ̀ yìí ń kọ́. tẹ́lẹ̀ 400 là ń tà. ẹ gbọ́ ọkà bàbà 400 àpò méjì péré náà ni wọ́n fi ń tà á. wọ́n àdókò tá a máa ń bá wọn àbẹ̀rù jọ kó ká mọ́ bá wọn lójọ́ òògùn táwọn ń rà yìí pẹ̀lẹ́lẹ́ ọ̀yẹ́ táwọn ń rà nísìnyí. bẹ́ẹ̀ bá dóko tẹ̀ ń bá wọn àgbẹ̀ rojọ́ ọjà yìí wọ́n pọ̀. wọ́n á ní kẹ́ mọ́ bá wọn rojọ́. bá wọn rojọ́ ohun táwọn ń rà tẹ́lẹ̀ alágbàtà táwọn ń pa tẹ́lẹ̀ káwọn ń pa. ó fi hàn pé àwọn tó jẹ́ àgbẹ̀ àwọn náà ń gba lágbàṣe láti wá bá wọn roko wọ́n sì ń ra oògùn tí wọ́n fi ń fínko ṣùgbọ́n iye tí wọ́n rà nísìn ó ti wọ́n jù òun ló fà á tó fi rí báyìí. tó mọ́ mi mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín nígbà tẹ́ ẹ sọ báyìí tẹ́yìn náà sì rí báyìí ǹjẹ́ tí a bá ṣe ń pariwo táwọn kan ń pariwo pé orílẹ̀-èdè Yorùbá ká gba òmìnira ká bọ́ lọ́wọ́ àwọn Fúlàní àgbẹ̀nipa tí wọ́n ń dà wá láàmú pẹ̀lú àwọn ìjọba tí wọ́n jẹ́ kí nǹkan wálẹ̀ kí ni èròǹgbà tiyín pẹ̀lú wọn. èròǹgbà wa náà ni pé àmọ́ bẹ lọ́hùn Ọlọ́hun ló lè bá wa ṣe. ibi àgọ́rọ̀ wa dé Ọlọ́hun ló kú o. jọ Ọlọ́hun náà lọ ṣùgbọ́n àwa tá a gbà ní ìtají èèyàn yìí náà ṣe mọ̀ pé Ọlọ́hun kọ́ ló ní ká mọ tà ní 1000. Ọlọ́hun kọ́ ẹ mọ̀ pé nǹkan ti bàjẹ́ ni a bá fẹ́ kinní yìí wọ́n àwọn tá a rà lọ́wọ́ wọn lẹ́nu táwọn náà rà táwọn fi tọ́jú ọwọ́ alẹ́ fẹ́ roko mọ́ wọn fẹ́ roko mọ́ alùpùpù rògbò alágbàdo kálukú àbá pé gbogbo ọ̀rọ̀ wa sọ́dọ̀ Ọlọ́hun ló lè ṣe. ẹ ṣeun mọ́ mi ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín Koiki Media bringing the work closer to your doorstep. ìlú Ṣakí náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí mo ti sọ fún wa nígbà tí àwọn egúngún náà wọ́n sì tún padà bọ̀ wá wọ́n tún padà bọ̀ wá. mo tún ti padà eégún kan tún lẹ̀ tún wò yìí o àgbà ọ̀jẹ̀ nínú egúngún náà ni o. Koiki Media bringing the work closer to your doorstep. ẹsẹ̀ òun tẹ́sẹ̀ lókè tẹ́ fi ọjọ́ ọgbà tó lọ́lé ọba ní o ẹsẹ̀ òun tẹ́ pẹ́ mẹ́ o eégún ṣe òun tó ṣe láàrin ẹ̀kọ́ ọmọ gbèsè lọ́lé ọba ní o. mọ́ṣáláṣí iwájú ẹ̀ náà la wà yìí o.
Ṣakí níbi roundabout tí gbogbo egúngún ni wọ́n ti ń gorí àràfá tí gbogbo ayé ti rò pé ọdún egúngún ó ń lọ àràfá yẹn tó fẹ́ gùn báyìí àràfá náà rèé o àràfá náà rèé àràfá náà rèé tó ń kò yé àràfá náà lè ń kò yé tí ẹ ti rí àràfá náà lè ń kò yé àràfá náà lè ń kò yé tí ẹ ti rí àràfá náà rèé. Ògbólódé tẹ̀ ń wò yìí.
Brigade wọ́n pèsè àti ọ̀dọ́ sẹ́ inú pálásì bàbá wa kábíyèsí ọ̀kẹ́rẹ́ ti ìlú Ṣakí níbẹ̀ náà la wà lọ́wọ́ lọ́ba yìí.
tó níbi tí rí dé nìyí báyìí lọ́jọ́ tòní ó tún di ọjọ́ ọ̀la nígbà tí àwọn egúngún lóríṣiríṣi nígbà tí wọ́n bá ń jáde a ó tún mọ bára wa pàdé láṣẹ Èdùmàrè níléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep. arákùnrin tẹ̀ ń wò yìí àgbà ọ̀jẹ̀ làwọn náà egúngún wọn náà tún máa jáde ṣùgbọ́n wọ́n fẹ́ ṣàdúrà fún bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà. bàbá mi máa jẹ́ 100 aláàlá ẹni sórí ibú àrọ̀mọ́ yín làwọn ẹ̀dá àwọn ẹ̀mọ́ mọ́tọ́ bàbá mi ẹni sórí ibú mọ́tọ́ òní sẹ́lẹ̀rì yín gbogbo ohun tẹ́ bá ti ṣe nípa yín ọmọ ká ni bẹ́ẹ̀ ni òrì o àti wàgbòrò àti jàjàgbá yìí àti gbáre àti gbẹ̀yẹ àti sàdúrà yìí ti gbọ́ ọba ìlú ti gbọ́ gbogbo àwọn ẹ̀dá wọn ti gbọ́ láyé àti lọlé òkọ́lọ́njà sẹ́mi o àání olóòdè ńjọ́ mẹ́fà lónìí àání olóòdè àbá mi kò ní bàjẹ́ o ìmọ̀tà ní sẹ́lẹ̀rì yìí o Ìgbòho Òòṣà lọ́wọ́. mi kí bàbá mi olóyè bàbá ńláńlá iléeṣẹ́ tá a wà ń bẹ̀ yìí Ọláyọ̀mí Koiki Media ẹ bá mi ṣàdúrà fún un. bàbá mi Ọláyọ̀mí nígbà ló gbòdì tó Ọlọ́run orí ọmọ yọ yìí mọ́tà mi sẹ́lẹ̀rì yìí o iwájú lọ́pẹ́ ti mọ́ ẹ lé sí iwájú lọ́mọ́ lọ kò ní bàjẹ́ bàbá mi.